àní á torí ọ̀tẹ̀ báwọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ bírínwó bá ń bú ni irínwó a máa ń ni tó torí pé ẹ̀kọ́ kéré ẹ̀kọ́ tóbi ni ìjẹ́ pípé òmùyẹ lẹ́kọ̀ọ́ ibi àwọn kan bá ti ń pariwo pé kò ní dáa fún yẹ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìkéré o làwọn míì mọ̀ sọ pé yóò yẹ̀yẹ́ lẹ́kọ̀ọ́ o ẹ̀kọ́ ìtóbi èyí tó túmọ̀ sí pé ìlú gángan lọ̀rọ̀ ayé kọjú sẹ́nìkẹyìn ló kọ sẹ́lòmíì ṣùgbọ́n ìhà yòówù tó bá kọ sí wa ẹ̀já àròrí ká ní àròjinlẹ̀ ká sì ṣàyè rẹ̀ èyí náà mo fi ń kí wa tí mo fi ń kí wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì YouTube yìí níbi tá a ti máa ń gbádùn atótó arére Yorùbá dùn ká atótó arére ló jẹ́ ìwé tí bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì tí wọ́n kọ Bùkọ́lá Òṣùnwò náà lórúkọ tèmi òun ní Owólabí ni bàbá tó bí mi lọ́mọ ṣàró àwọn ọ̀gá ni mi ọmọ oníbó ẹja àṣàrò gbágbọn ìyàwó atárúgbó ṣe lóge èmi lọ́mọ ṣàró ọ̀gbẹ́tòjò tẹ̀rùn oníbó àwọ̀ ọ̀wọ̀ tán ìbú gbogbo ní jẹ́ lómi lómi àfọkànsí lóríire ní ṣíṣe ẹja máa fọkàn bára wa bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú ẹ rántí ibi tá a bá dé lásìkò tá a pàdé ara wa gbẹ̀yìn ká tún wọ́n máa fi àsìkò yìí kí ara wa ní gbogbo àkókò tó bá bá wa àti ibi tó bá ká wa mọ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ Àlàbá ti lọ sí ilé Rasaki Bámigbádé o tó jẹ́ mẹkáníìkì ó ló yá Ìbàdàn ó wá wa òun lọ sí Ìbàdàn Rasaki yarí Àlàbá sì sọ fún un pé wò ó èmi ò ní bírè o mọ́ṣáláṣí ni mí ń wòrè ibì kan báwọn ọlọ́pàá bá dé mo sọ fún wọn pé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Oyèdọ̀tun ò ní mo wà àwa náà sì rántí nǹkan tí Rasaki Bámigbádé ti sọ nípa Oyèdọ̀tun lásìkò tó ń jẹ́ Oyèdọ̀tun Kiriyó ẹ wo díẹ̀ náà tó nù kún ní nǹkan àti lọ Àjàó ní orí 21 ojú ìwé okòólérúgba àti méje Rasaki dákẹ́ lọ gbárí inú rẹ̀ bàjẹ́ ẹ̀rù bà gidigidi ìyẹn ni pé àwọn tó mọ̀ òun ní Oyèdọ̀tun pọ̀ bóyá Àlàbá nìkan sì ni àti fọ̀ràwáì àṣemáṣe ni oògùn àṣírí àṣekò sí ohunkóhun tí ènìyàn ṣe tí ẹlòmíràn kò mọ̀ má ṣe é ni má gbọ́ àwọn ọlọ́pàá ṣe lè gbàgbé pé bí Oyèdọ̀tun ti ṣe sá lẹ́wọ̀n níjọ́sí náà ni Sọ́bìrì ṣe sá ta ni kò ní mọ ọ̀gá ta ni kò ní mọ ọmọṣẹ́ nínú àwọn méjèèjì ìlà ìyàgbà pàǹdodo kò lè ràn án nígbà tí wọ́n bá ní kí o fọwọ́ tẹ̀wé kí àwọn yẹ̀ wò mọ́ ti Oyèdọ̀tun ìwọ sì rèé kàbìtìkàbìtì bíi ti ìgbà náà yìí ṣé kí n gbé ọ dé Ìbàdàn lásán ni kí n sì padà ní tèmi ibo ló ti forúkọ sí tí ò ń jẹ́ Làǹbòròkì ìwọ ṣáà gbé mi dé Ìbàdàn kí o jọ̀wọ́ mi sọ́hùn kò ní bí àti ṣe mọ́ níbi òkú ọ̀tá bàbá ẹni kò burú o ìbàjẹ́ ọjọ́ kan kì í tán lógún ọdún jẹ́ ń wọ ẹ̀wù mi ó mi rí ó tún mi rí ọjọ́ mélòó ni ènìyàn ó ṣe èyí gbà kí ènìyàn máa gbé nínú hílà ìlò nígbà gbogbo inú fu ẹ̀dọ̀ fu kí ọkàn ẹni má lè balẹ̀ kí olúwa rẹ̀ máa rìn kiri pẹ̀lú ìfura ìwọ Olódùmarè ǹjẹ́ ikú kò yá ju ẹ̀sín lọ báyìí jẹ́ ń wọlé lọ́wọ́ ẹ̀wù mi o ọ̀rọ̀ ló ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí Àlàbá tú ọ̀já ara aṣọ àlùfáà tó wọ̀ ó sì tún ṣán Rasaki wọlé lọ ní ìṣẹ́jú àáyá ló sì padà dé ó wọ bùbá ó bọ́ ṣòkòtò gígùn ó sì dé fìlà tí ó ṣe bẹ́ngọ níwájú inú rẹ̀ bàjẹ́ ó sì hàn lójú rẹ̀ ojú rẹ̀ kú náà nínú àṣemọ́ òkun àfẹ̀mọ́jú náà ó sọ̀jìká ó ní mọ́tò tí wọ́n wà náà dà máa ká lọ orí tí kò ṣòro dá a ṣe máa ṣòro gbé wọ́n jọ ń lọ wọ́n kọjá oríta kan wọ́n sì dé ara mọ́tò dúdú kirikiri kan báyìí ayọ́kẹ́lẹ́ ni ó wà lẹ́bàá ọ̀nà kò sí ẹnì kankan nínú rẹ̀ Àlàbá ṣí i bí ẹni tí ó mú kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ ni bẹ́ẹ̀ sì ni kọ́kọ́rọ́ rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ o kíákíá náà ló wọ inú mọ́tò tí ó sì tún ṣínà ọkọ̀ láì lo kọ́kọ́rọ́ mọ́tò bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀rọ rẹ̀ péye Àlàbá gbé àpò aṣọ tí owó wà nínú rẹ̀ tí ó ti ń gbé kiri látẹ̀ẹ̀kan sínú ọkọ̀ yìí ó sì jókòó lórí ìjókòó ẹ̀yìn ó ní kí Rasaki jókòó níwájú ó máa wakọ̀ nìṣó ó tọwọ́ bọ àpò ẹ̀wà àlùfáà ó sì kó ìwé lébélébé tí ó kọ nínú ilé rẹ̀ nílòkò rẹ̀ lẹ́ẹ̀kan ó lé ọ̀kan mọ́ díngí iwájú ọkọ̀ láti inú ó sì lẹ́ ìkejì mọ́ díngí ẹ̀yìn ọkọ̀ òjíṣẹ́ Ọlọ́run tí ó kọ sí i yóò hàn kétékété láti ìta Rasaki jókòó síbi kàtà ọkọ̀ wọ́n ṣí ó di ọ̀nà Ìbàdàn òye tí ń là díẹ̀díẹ̀ àwọn ìmọ̀lé sì ti ń pèrun àsùnbà nígbà tí wọ́n ṣí yìí
ilẹ̀ mọ́ bọ̀ ni, kò tí ì mọ́ tán dáradára. Bàbá wa olóògbé Ọládẹjọ Òkèdíjì tún ṣe àmì síbí láti tún mú wá ṣèrántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀. Fúkẹ́fúkẹ́ ni Ṣínà Ìjà tí ó ń mí bí ó ti ń ti Aba Olóró padà lọ sí Ilé Ifẹ̀. Ikú mà ṣòro kú o. Ó ti pa gbogbo àwọn tó ti fẹ́ pa, ṣùgbọ́n kò ṣírò rẹ̀ mọ́ tẹ́lẹ̀ pé adárípọ́n náà yóò fẹ́ pa òun ni ó bá yin ọta kan ṣoṣo tí ó kù nínú ìbọn sí i lára. Kí ó lè dájú pé ó kú pátápátá, Ọlọ́run ló ní kí òun tètè jágbọ́n ìdí ìbọn. Ìbá nira púpọ̀ láti pa ọmọkùnrin tó tún yọjú lẹ́yìn tí òun ti pa adárípọ́n tán. Ká pé ọta ṣẹ́kù nínú ìbọn ni, bóyá Aba Olóró lòun náà ìbá ti yin ọ̀kan yòókù jẹ. Ṣùgbọ́n ṣe tí òun ti padà dé Ifẹ̀ yìí, ikú wá dàbí ẹni pé ó nira láti kú. Ikú kò wú òun kú mọ́, sísá ni òun ò sá lọ kúrò nílùú kíákíá ni pẹ̀lú. Bí ọwọ́ bá wá tẹ òun nígbà tí òun bá ń sá lọ, bí wọ́n bá pa òun, a jẹ́ pé kì í ṣe àti ọwọ́ òun ó sì wá lè bá Ọlọ́run nílé. Wọ́n á ní ẹni tí ó bá fúnra rẹ̀ pa ara rẹ̀ kò ní bá Ọlọ́run nílé. Báwo ni òun wá ṣe lè rí owó sá lọ? Àfi kí òun wá owó lọ́nàkọnà, kí òun sì sá lọ kí ilẹ̀ tó mọ́, kí àwọn ọlọ́pàá tó gbọ́ nípa gbogbo àwọn tí òun ti pa, kí wọ́n tó máa wá òun kiri. Ilẹ̀ kò gbọdọ̀ mọ́ eégún alákìísà lórí ijó. Bẹ́ẹ̀ sì ni ó ní owó ṣẹgbẹdẹ ní báǹkì, kò wá kù ọ̀nà àti débẹ̀. Bí òun bá yọjú sí báǹkì lọ́la, àbùkù aláta ni òun wá. Owó ní láti wà nílé Labalábá, nítorí kò sí ibòmíràn tí ó lè kó owó pamọ́ sí bí owó kò tilẹ̀ pọ̀ níbẹ̀. Owó díẹ̀ tí ènìyàn lè rí wọkọ̀ kúrò nílùú yóò wà níbẹ̀, ó ṣe nínú àpò rẹ̀. Ẹ̀ṣẹ̀ rí owó tí òun bá níbẹ̀ yóò tó lò fún ọjọ́ 2 sí 3. Bá ò sì kú, ìṣe ò tí ì tán. Nítorí náà ó kọ́kọ́ lọ sí ilé ọtí kan, ó lọ mu ìgò bíà 2, ó farabalẹ̀ mú. Bóyá yóò pẹ́ kí ohun tó tún rí bíà mu. Bí ó ti mú náà ni ara rẹ̀ tún gbọ̀n ṣìṣì. Kí ó tó parí ìgò kejì, ara bẹ̀rẹ̀ sí fú. Kò jẹ́ kí ó ra ìkẹta. Ó dìde, ó jáde. Ají ti jí wín, ṣùgbọ́n àwọn onílù ń lùlù ní ilé ọtí, àwọn tó ń jó sì ń jó. Alẹ́ ọjọ́ Sátidé aṣá máa dùn ní ilé ọtí. Ó gba ọ̀nà lóko rẹ̀ lọ. Àwọn ọlọ́pàá kò ṣáà tí ì lè gbọ́, wọn kò tí ì lè mọ̀. Bí wọ́n bá tilẹ̀ bá òkú dílọ́dílọ láàárọ̀ ọ̀la, wọ́n máa rò pé bóyá bí ìlú ti dàrú látọ̀sán ni. Àwọn onírògbòdìyàn, àwọn oníjàgídíjàgan ni wọ́n pa àwọn alábàárìnpọ̀ Aláàjì Sàmínù. Ó dé òpópó ilé Labalábá, ó ń wo ilé náà lọ́ọ̀kan. Ó rí i pé wọ́n taná sílẹ̀ níbẹ̀. Ta ni ìbá taná níbẹ̀? Ibi tí ó ti ronú báyìí ni iná náà ti kú. Ẹnìkan jáde láti inú ilé náà. Olúwa rẹ̀ pa ilẹ̀kùn dé. Àpò ńlá kan wà lọ́wọ́ rẹ̀ lọ́hùn-ún. Ó rọra rìn bọ̀ lọ́nà ibi tí Ṣínà wà. Ṣínà tẹjú mọ́. Ó kíyèsí pé àlùfáà àwọn onígbàgbọ́ kan ni. Kí ni àlùfáà ń pín kiri láàrin ọ̀gànjọ́? Ó ń wàásù kiri fún àwọn ènìyàn burúkú lóru ni. Kí wọ́n yí padà. Eléyìí yóò ti rí pé Labalábá ti kú, bóyá ó sì ti gbọ́. Ó wá gbàdúrà fún ni. Àbí ó sì lọ wẹ̀ ni. Àbí Labalábá wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan, wọ́n sì lọ ṣe ètùtù fún ni. Ṣínà Ìjà tí ó lẹ̀ mọ́ ògiri, ó sì kọjú sí ẹ̀gbẹ́ kan títí àlùfáà yìí fi kọjá. Ó ń fetí sí ìró ẹsẹ̀ àlùfáà lọ títí kò fi gbọ́ mọ́. Nígbà tí àlùfáà ti lọ tán pátápátá ni Ṣínà tó yíjú padà sí títì. Ǹjẹ́ ó tún yẹ kí òun dé ilé Labalábá mọ́ báyìí? Àbí òun wá ọ̀ràn ni? Bí àlùfáà bá padà ńkọ́? Tàbí bó bá ṣe pé àwọn ẹgbẹ́ aláwo yóò tún padà wá ṣòro fún Labalábá ńkọ́? Dájúdájú ọ̀rọ̀ yìí kò tí ì di ti àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n bí àwọn ọlọ́pàá kò tilẹ̀ mọ̀ pé Labalábá ti kú, àlùfáà yìí ṣáà mọ̀. Síbẹ̀síbẹ̀ kò sí ọ̀nà mìíràn tí òun fi lè rí owó kankan ná ju kí òun wọ ilé Labalábá lọ. Òun ò yára wá ibẹ̀, òun ò sì yára kúrò níbẹ̀. Fódà ni òun ò mọ̀. A kò ṣáà tilẹ̀ lè kú sílẹ̀ di aṣọ orí òfì. Àti pé ikú gan kò bá òun lẹ́rù mọ́. Ó kò kàn ní fi ọwọ́ ara òun pa ara òun ni. Ta ni kò ní kú? Ó dé ẹnu ọ̀nà. Ó rí i pé pípadé lásán ni wọ́n pa ilẹ̀kùn dé. Kì í ṣe pé wọ́n fi kọ́kọ́rọ́ tì í. Ó ṣílẹ̀kùn, ó sì wọlé. Kíákíá ni ó rí i pé ejò ti lọ́wọ́ nínú. Ilẹ̀lẹ̀ ni aṣọ orí bẹ́ẹ̀dì wà. Ẹ̀jẹ̀ ṣe bálabàla lára rẹ̀.
ẹnìkan ti fa tìmùtìmù orí ibùsùn ya, ó sì ti kó gbogbo ìfun inú rẹ̀ jáde. Gbogbo yàrá rí jútujùtu. Òkú kan wà nínú yàrá, ṣùgbọ́n kì í ṣe òkú labalábá, òkú ìdí àtòrí ni. Èé ṣe? Idán nìyí àbí ìṣújú? Ẹ̀tàn ni àbí àlùpàídà? A jẹ́ pé ẹnìkan ti wá gbé òkú labalábá lọ. Onítọ̀hún tàbí ẹlòmíràn sì pa ìdí àtòrí. Kí ni gbogbo eléyìí báyìí? Ọ̀rọ̀ náà wá ń dojúrú sí nígbà. Kí ni wọ́n pa Bọ́láńlé sí? Kì í ṣe àlùfáà tó jáde yìí ló ṣàpá Bọ́láńlé. Kì í sì ṣe òun ló gbé labalábá lọ. Àpò aṣọ ló gbé lọ́wọ́, kò gba labalábá. Kò tilẹ̀ gba ẹnikẹ́ni. Ká sọ pé àpò aṣọ yìí ló fi gbé Bọ́láńlé débẹ̀. Kí ni àlùfáà ìbá ṣe lọ́wọ́ nínú iṣẹ́ búburú wọ̀nyí? Ṣùgbọ́n kí ni ṣe tí àlùfáà yìí wá sílé labalábá lóru, pàápàá ní irú ọjọ́ òní? Kí ni ṣe tí ó dá wá? Kí ni ó wá ṣe? Kò rí òkú Bọ́láńlé nílẹ̀ ni? Àbí ó ṣe ń rìn lọ bí ẹni pé kò sí nǹkan kan tí ó rí? Arúmọ lójú pọ̀ nínú ìwàsí àlùfáà yìí. Ó rí nǹkan ńlá bẹ́ẹ̀ yẹn, ó sì jáde. Ó rin ìrìn gbẹ̀fẹ́ lọ. Ṣínàjà tí ó ta gìrì. Kí ni òun náà ṣe nínú ilé labalábá báyìí tí òun kò rọra jáde? Kí òun náà máa yẹn lọ bí ìgbà tí òun kò rí nǹkan kan. Bí ẹnikẹ́ni bá bá òun níhìn láì tilẹ̀ tí ì ṣe ọlọ́pàá, irú àlàyé wo ni òun lè ṣe? Kí ó má kú ikú oníkú bíi mílíọ̀níà. Ẹni tí a bá apá lọ́wọ́ rẹ̀ náà kọ́ ló fa itan ya. Ṣùgbọ́n èyí kò ní jẹ́ ikú oníkú pátápátá nítorí òun pa labalábá, bí ó tilẹ̀ jẹ́ pé òun kọ́ ló pa ìdí àtòrí. Ó yára sáré jáde. Ó mọ̀ pé òun ti wá sún kan ògiri bí owó kò ti sí yìí. Ọgbọ́n mìíràn ni òun ó dá tí òun ó fi sá jáde kúrò ní ìlú. Ọgbọ́n kò lè tán láyé ká wá lọ sọ́run. Ṣé Ràsákì mẹkáníìkì ń bẹ níbẹ̀? Ọ̀dọ̀ rẹ̀ ni òun ó lọ. Ràsákì á máa ṣe bí òun gbọ́n. Gbogbo ọgbọ́n yòówù tí alábàáhùn bá lè gbọ́n, ẹ̀yìn ni yóò máa tọ ìgbín. Òun ó tán pé kí ó fi ọ̀kan nínú àwọn mọ́tò tí ó ń tún ṣe gbé òun lọ sí Àkúrẹ́ báyìí. Òun ò bá dúnàádúrà. Iye tí ó bá ní òun ó gbà ni òun ò fún. Akáṣe, òun sọ fún pé àwọn ó padà dé kí òun tó lè rí ààyè dé báǹkì gba owó fún o. Nítorí náà, fúnra Ràsákì ni yóò ra epo sínú mọ́tò ọ̀hún. Ojú ọ̀nà nígbà tí ó bá ń gbé òun lọ, bí òun ó ti sọ fún pé òun fẹ́ yàgbẹ́ tí òun ò wọ inú igbó lọ, ibẹ̀ ni òun ò gbà sá lọ. Òun kò ní padà sọ́dọ̀ Ràsákì nínú mọ́tò mọ́. Ràsákì á dúró, yóò pè, kò ní gbọ́ ìdáhùn. Ìbẹ̀rùbojo ni yóò fi padà sí Ilé Ifẹ̀. Bí yóò lọ sọ fún àwọn ọlọ́pàá, òun ò lè sọ. Àmọ́ ó sọ, kò sọ, àhúnhún. Bí kò mọ̀ sọ, ó lè kó ara rẹ̀ sínú ìjàngbọ̀n. Ẹran sì ti lọ, àkẹ́ ẹ̀. Tọ́, Ràsákì Bámgbádémọ̀ tó wá wọ ìjàngbọ̀n lọ́dọ̀ àwọn ará bí o. Kí ni nǹkan tí Ṣínàjà tí ó bá pàdé nígbà tó dé ilé Ràsákì? Ẹni àgbéyàwó bọ̀ wá bá kì í garun o. Àti lọ àjà orí 21. Ojú ìwé 229 ni. Ibẹ̀ la dé. Láṣẹ Èdùmàrè, ibẹ̀ náà láti ti tẹ̀síwájú nígbà tá a bá pàdé. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́, ẹ máa bá wa like, ẹ máa comment, ẹ máa share. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe sí. Yorùbá ò ní parun o. Àṣà wa kò máa gbọ́dọ̀ parẹ́. Ìgbà wo lọ́làjú fẹ́ farapamọ́ jẹ wá níyàdí o? Aláṣọ nílé, àmì wá kìsà. Alẹ́ ní nílé, àmì sùn lẹ́ẹ̀kan. Àlọ́kọ́ nílẹ̀, a sì wà fọwọ́ kómi. Yorùbá dùn ká, àtòtò àrèrè. Bùkọ́lá Ọ̀ṣúnwòyí náà ni o. Ọmọ Owólabí. Bẹ́ẹ̀ ni, Ṣàró àwọn gá oníbo ẹja. Ṣàró gbágbà ìyàwó atárúgbó ṣe lóge. Ṣàró ọ̀gbẹ́tọ̀jù tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ̀ tán ibú gbogbo ní jẹ́ lómi. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.